Hi everyone, welcome to my channel. Akínyìn bàbá ẹ ṣeun sà ẹ jọ̀ọ́ sọ bí ẹ ṣe jẹ́ fáwọn tó ń wò yín o. Èmi ni Israel Highness Ọba Olamuni Bamijogbe Badru Alao Ọba Akire Ile Ife. Ẹ ṣeun bàbá ẹ jọ̀ọ́ báwo ni Orisha Akire ṣe jẹ́? Orisha Akire tán pè ní Akire tí ó dẹ̀ jẹ́ Orisha Akire. Ẹ rí i pé nínú ọ̀rọ̀ tí mo sọ yẹn mo ti sọ bí ọ̀rọ̀ mẹ́ta. Mo ní Akire, Orisha Akire. Akire ni kingdom ẹ̀ ní òtún FCMB. So Akire yìí jẹ́ ọ̀kan nínú àwọn ẹni oríṣàdá eléyìí tá à ń pè ní Orisha. Ó rọ̀ ni, kò ní bàbá kò dẹ̀ ní ìyá gẹ́gẹ́ bí àwọn akin ẹgbẹ́ tí ẹ bá ń gbọ́ ní gbogbo ìgbà tí a bá ń sọ lótú FCMB pé a ní 401 a máa sọ pé irun mọ́lẹ̀ ojú kọ̀tún igba mọ́lẹ̀ ojú kòsì. Ó wà nínú àwọn 401 deities tó rọ̀ sí òtú FCMB. Àwọn òrìṣà tí à ń pèrí òun náà ni èmi àti ẹ̀yin gbogbo àtàjọ wà lórí ẹ̀pẹ̀ lọ́wọ́lọ́wọ́ ń sìn láti ara wọn jáde. Ẹ ṣeun bàbá wa ẹ jọ̀ọ́ ǹjẹ́ ó ní ìtàn tó rọ̀ mọ́ òrìṣà yìí sà? Ẹ ṣé. Gẹ́gẹ́ mo sọ fún yín, mo ní kò ní ìyá kò ní bàbá. Òrìṣà òkè táwa ń pè ní Elédùmarè òun ló dá. Ó dá sí Ile Ife. Ile Ife níbi ẹ̀kọ́kọ́ tí ọmọ ènìyàn ti kọ́kọ́ jáde kó tó di pé gbogbo abẹ̀rẹ̀ sí spread all over the world. Nígbà tó dẹ̀ dé gẹ́gẹ́ bí akin ẹgbẹ́ tó gbogbo àwọn òrìṣà tí à ń pè ní ẹni oríṣàdá ni Ọlọ́run fún ní iṣẹ́ kọ̀ọ̀kan láti ṣe. Ó fún Akire kábàkún ọ̀ràn ọmọ kan láti karẹ̀ káàgùn ó fún níṣẹ́ tiẹ̀ láti ṣe. Bẹ́ẹ̀ náà ló fún Oòduà níṣẹ́ tiẹ̀. Mi ní yàgò sí ọ̀dọ̀ tàwọn yẹn náà. Ó fún Ọ̀rànfẹ̀ náà níṣẹ́ tiẹ̀. But Orisha Akire ń bí lákọ̀ọ́kọ́ ó jẹ́ ọ̀kan nínú àwọn òrìṣà tó jẹ́ òrìṣà àrẹ̀mú. Ìdí nìyí tó jẹ́ pé òun ló ní obìnrin jù nínú gbogbo àwọn òrìṣà nígbà yẹn. Torí àwọn obìnrin wọn máa rọ̀gbà yíká kò dẹ̀ sí nǹkan méjì. Ìgbàgbọ́ wọn rọ̀ mọ́ pé táwọn bá débí táwọn ò bá rọ́mọ bí táwọn bá débí àwọn arọ́mọ bí. Ìyẹn àkọ́kọ́. Níbi Akire níbi tí à ń sọ ibẹ̀ níbi àkọ́kọ́ lóde àgbáyé tí a ti ń prophesize. À ń pè wọ́n ní amúbò pé à ń ríran. Ẹni tó bá dẹ̀ fẹ́ dì bọ́ǹkì ẹ̀ kó wá bá mi bó ṣe wà nígbà wáṣẹ̀ nìyẹn kó tó di pé àṣẹ ń ṣe ń sìn tí àwọn kìrìsìtẹ́nì ń sọ pé àríran. Ibi níbi àkọ́kọ́ lóde àgbáyé tá ti ń ríran. Àwọn tó ń ríran yẹn wọ́n ń pè wọ́n ní amúbò. Ọ̀dọ́mọbìnrin obìnrin ni wọ́n ò tí ì ní bàlágà. Tí ó bá di àsìkò yẹn yálà àsìkò ọdún ni tàbí à ń ṣe nǹkan kan bí tí àwọn ọmọ tí ò tí ì bàlágà yẹn bá wà níbí tí a bá ti ń lo àwọn ìlú òrìṣà wa àwọn òrìṣà yẹn wà nínú ilé yìí tá a bá ti ń lò pẹ̀lú orin òrìṣà ìlú yẹn máa wọ ara wọn. Spirit ìlú yẹn máa wọ ara wọn. Spirit orin yẹn máa wọ ara wọn. Ẹ̀mí máa bàlẹ̀ wọn. So wọ́n á bẹ̀rẹ̀ sí máa prophesize. Wọ́n á jíṣẹ́ fọ́ba ìlú, wọ́n á jíṣẹ́ fún ìjòyè ìlú, wọ́n á jíṣẹ́ fọ́kùnrin ìlú, wọ́n á jíṣẹ́ fún obìnrin ìlú, wọ́n á jíṣẹ́ fún bọ̀rọ̀kìnní ìlú ohun tó lè ṣẹlẹ̀ in the next 3 years. Wọ́n á sọ. Ìyẹn ìní. Ìtàn eléyìí máa sọ ọmọ aláìsẹ̀ kó má pọ̀. Orisha Akire ó ní
ó bá ikú jà ní Ile Ife. Evidence láti prove pé ó bá ikú jà ó wà ní Ile Ife lénìí. Ipe yẹn ó wà ní Atakumọ̀sà local government lọ́wọ́lọ́wọ́ báyìí títí di ọ̀la. Nígbà wáṣẹ̀ yẹn ikú àwọn ará ìránṣẹ́ Olódùmarè náà ni, but ní àsìkò ìgbà yẹn ikú máa ń pààyàn physically ńgbà yẹn ni, but n tó wá máa ṣe ni pé ó máa á lọ darapọ̀ mọ́ àwọn ọmọ òrìṣà ayé òrìṣà ní ọjà kan tí wọ́n ta ń pè ní ọjà Ipe. Ọjà Ipe á darapọ̀ mọ́ wọn ńbẹ̀, tó bá darapọ̀ mọ́ wọn á bọ́ sí wọn lẹ́ẹ̀rín, ó lè pẹ́ ẹyọkan ó lè pẹ́ méjì, àwọn tó kù wọ́n á fọ́n gbìrìrìrì. Mo fẹ́ kí owó wa kó mọ̀ léni pé ibi tá a bá ti ń nájà ojú àwọn èèyàn ń sí kúrò ńbẹ̀. Mo fẹ́ fi Oshodi market sí example. Bí trailer bá wọ ọbẹ̀ lẹ́yìn tó pa 60-100 èèyàn tó bá di ọ̀la wọn máa nájà Oṣòdì spirit ọjà nìyẹn. So bí kú ṣe ń pa àwọn ará bíi ní ọjà Ipe ńgbà yẹn wọ́n yé nájà Ipe wọ́n lọ. Nígbà tó wá dé àsìkò kan gbogbo àwọn òrìṣà wá jókòó pé ẹ wá láti fẹ́ sọkùnrin burúkú ikú yìí tó ń pa àwọn ọmọ wọn tó ń pa aya wọn ní ọjà Ipe. So after tí wọ́n ti ṣe ìjíròrò tán ṣe meeting tán wọ́n wá ní pé ìwọ Akire náà ló máa lọ sí Ipe ló máa lọ bá ikú jà. Kò dẹ̀ sí nǹkan méjì náà torí pé wọ́n mọ gbàgbára ẹ̀ ṣe bó ṣe tó. Ṣé àpé mo sọ lẹ́ẹ̀kan mo ní ọ̀ràn mọ kálá tìka rẹ̀ káàgùn orí ìkí ẹ nìyẹn o, ọ̀ràn mọ kálá tìka rẹ̀ káàgùn. Ó gbà fún wọn ó lọ. Nígbà tó dọ́jà ikú tó dọ́jà Ipe ikú ó bẹ̀rẹ̀ sí í ṣe bó ṣe é ṣe. Àwọn ará ọjà náà ti dá mọ̀ pé ó lẹ́kìlẹ̀ kó wá. So bí wọ́n lè kẹ́fín ẹ̀ báyìí wọ́n fọ́n pẹ̀rẹ̀ rẹ̀ ó wá kó Akire nìkan sínú ọjà yẹn pẹ̀lú ikú. Ikú ń bi pé kí ló wá ṣe ń bí Orisha Akire ìwọ kú kí ló wá ṣe ń bí. Wọ́n ti sọ ń pa ẹ̀ fún wa nílé ìwọ gan lòun wá bá. Mo ṣe fi jà pẹ́ ẹ̀ta lọ́jọ́ yẹn nìyẹn. Ìjà náà pọ̀ títí but Ọlọ́run wá ó fún Akire ní ìṣẹ́gun lórí ikú. Ó dá ikú mọ́lẹ̀ láti pa. Ọlọ́run kan náà ló tún wá fọ̀ sákiri pé má pa ìránṣẹ́ mi náà tún ni. But lọ́jọ́ yẹn ikú sá mọ́ Akire lọ́wọ́. But kó tó sá mọ́ lọ́wọ́ ó sọ fún Akire pé lóòótọ́ o ti fẹ́ pa òun, ọpẹ́lọpẹ́ Elédùmarè ni kó pa òun, but kóun tó lọ ń bí kóun tó sá fún ẹ n tóun máa ṣe ni pé òun á rán àwọn alájogun kú sí àwọn aya àti ọmọ yín. Alájogun ikú sí àwọn ọmọ àwọn aya sílẹ̀ kóun tó máa lọ. Ìjọ yẹn ni ikú sá wọnú Èkìtì Ọ̀gán tí ẹ bá dé inú igbó níbi tí Òkìtì Ọ̀gán wà fúláàtì wà nú ẹ tó gba èèyàn tẹ bá wọnú ẹ báyìí ẹ máa ṣe fàájì níbẹ̀ ni sọ̀rọ̀ mi yé yín bó ṣe sáwọ́ bẹ̀ nìyẹn. Evidence láti prove pé òótọ́ ni agboolé kan wà ní Ile Ife lẹ́nìí tán pè ní agboolé Aleku Akire. Ibi kan wà ní Ile Ife ń sìn tó bá fi kí n mú ẹ débẹ̀ lọ́wọ́lọ́wọ́ sì máa mú ẹ débẹ̀. Wọ́n pe agboolé yẹn ní agboolé Aleku Akire láti fi ìdí ẹ̀ múlẹ̀ pé Akire lé ikú wọnú Èkìtì Ọ̀gán ní àsìkò náà.